kò tẹ́ wọ́n dà pé ó burú ẹbí pé wọ́n lọ sí ìpàdé Saudi tí ẹ bá gbàgbọ́ ẹ bèèrè lọ́wọ́ ẹlòmíì wọ́n lọ sí ìpàdé Saudi. àṣebí nínú ìpàdé wọn náà ni Olúwo ti lọ́n fẹjọ́ Ìwó sùn ní. wọ́n lọ sí ìpàdé Saudi. tó máa ń pé Nàìjíríà jẹ́ lu ta níjọba gidi ni kí wọ́n káwọn ìjọba Nàìjíríà ṣe. ọdún tó Olúwo sọ̀rọ̀ Olúwo sọ wípé ìwógun yẹ kún wọ́n jáde kò yẹ kó jẹ́ kó wọnú palace. Olúwo sọ wípé wọ́n láwọn ọmọ ọba ọgbọ́dọ̀ wọ palace mọ́ báyìí lọ́wọ́ táwọn sọ̀rọ̀ báyìí. ṣẹgbọn tó Olúwo sọ gbà yẹ Olúwo nínú gbó tí ń gbé ní wò fi mọ kankan kí wọ́n bọ̀ wá gbòòrò kí wọ́n fi láàrin wọn bọ̀ wá gbòòrò ẹ bá rántí gbà tó sọ̀rọ̀ yẹn. ó ní ibi tó bá ti lé Fúlàní pé ibi tó bá ti lé wọn kó máa bọ̀ níwò. ó sọ bẹ́ẹ̀ fídíò wà lọ́wọ́ mi ó sọ ó ní anywhere mo gbé fídíò yẹn gbà yẹn at least ọdún keje tèmi náà ti ń pariwo rẹ̀ díẹ̀ ajá tó lọ lẹ́ẹ̀kan sí 9 years náà làwọn ti ń gbà fún ìran àwọn ó sọ mo gbé fídíò yẹn Fulani must go ńgbà tó lóye jáde pé Fulani must go ó ní anybody tó bá ti ní kí Fulani must go ẹ máa bọ̀ àṣẹgbà yẹn ló fẹ́ ọmọ Fulani Boko Haram àṣẹgbà yẹn ló fẹ́ lọ ṣàánú. gbogbo àwọn awẹ́lẹ́wà tó wà ní Ìwó pápátá orí kan nínú wọn wá lọ mú Fulani wá. ọmọ Haúsá wà bẹ́ẹ̀ kò fọ́ ọmọ Haúsá ó lọ fẹ́ ọmọ Fulani Boko Haram. ok èmi ló kàn báyìí mo kí gbogbo yẹn ló kàn. bàbá ẹ ṣeun sà bàbá Kóredé thank you sir. It's a shame tó jẹ́ pé Alombe ti lọ but máa reach out sí ó yẹ kí gbogbo wa collectively ká sọ thank you fún arábìnrin yẹn bẹ́ẹ̀ ni because nǹkan tó múlẹ̀ yẹn òun lòyìnbó ń pè ní expose ẹgẹ́ mi ó ṣí wa létí gbogbo jàǹbá tí àwọn náà ti experience lọ́wọ́ àwọn Fúlàní burúkú yìí ẹni tá a gbà. wọ́n káre o. Ará Mọ́kọ́ Èkìtì wọ́n sẹ́ndì fídíò yẹn náà sí mi wọ́n dẹ̀ ní ó máa tó wà lórí afọ́nrán káwọn èèyàn lọ wọ́ọ̀chà fún un torí pé wọ́n sọ pé bí ìgbà tó yẹ pé odò yẹn bá wọn sọ̀rọ̀ randomly pé kọ́ wá ṣe àdúrà níbẹ̀ wọ́n dayọ̀ sí wọ́n ṣe gbogbo ẹ̀ níbẹ̀ so àtàwọn pásítọ̀ àtàwọn imam àtàwọn oníṣẹ̀ṣe òun lọ ṣe ìyẹn túmọ̀ sí pé ewu ń bẹ lóko ló ń gẹ́ kí odò kó tó máa fi ara wọn kó tó lè máa sọ̀rọ̀ fún àwọn aráàlú gbogbo wọn wá gbórí papọ̀ pé a ní láti gbé ìgbésẹ̀ yìí o ẹgẹ́ mi Ọlọ́run ò ní fún wọn ṣe o ẹ má dákẹ́ o ṣe rí gbogbo àwọn ìmáàmù kankan tó ń tẹ̀lé Gumi yẹn ó jẹ́ káwọn ará Ìbàdàn a mọ̀ pé Ìbàdàn wọn ń gbàgbẹ̀rẹ́ kò tí ì léètì jù but ó jẹ́ kí ẹ wá tẹ máa ṣe báwọn àfáà yẹn wí ẹgẹ́ tí mi sì kẹ́ṣe nọ́mà fún wọn kan tí máa sọ nìyẹn wọn ń ṣe ẹni tí àwọn èèyàn láti máa péjọ sí lẹ́yìn láti máa ṣàdúrà lẹ́yìn ọkọ́ lọ́n dára ẹ̀ṣẹ̀ méjì tí ì bá sọ lọ. òdodo lẹ́sọ̀ kò sẹ́ṣẹ̀ kankan níbi kankan kò sún tí ń jẹ́ṣẹ̀. because Gumi tí wọ́n entertain yẹn tí Gumi tó bá ń mí báyìí bandit ló ń mí sínú ló ń mí síta. bẹ́ẹ̀ni ìwà ìkà ló ń fà símú ìwà ìkà ló ń fà jáde. Gumi ó dẹ̀ ní audacity débi pé ó fi ń nu àwa Yorùbá lẹ́nu ẹ rántí ìgbà tó lọ sí ìlú Ìgbòho tí baba Sunday ṣì wà níbi tí wọ́n wà ní bẹ́ẹ̀ ni ó fi ń nù yín ni pé kí lẹ fẹ́ ṣe òwe ló ń pa. ó gbọ́ wá sí báyìí tó gbọ́ síbi Sambadu school báyìí. ẹ gbá yẹ ẹ kó àgbàgbé òwe ló ń pa. ṣé mi ò ṣòwò ẹ̀ lórí program báyìí bíi 4 years. So it's now left for ẹ̀yin Yorùbá gangan eléyìí ń ṣe pé kí n ṣe rí gbogbo sábó tó wà ládùúgbò ni mo ti sọ fún yín gbogbo sábó tó wà nílẹ̀ Yorùbá pátápátá you need to get rid of it. We don't want to know ẹni tó wà ní sábó settlement wọn. wọ́n pàrọ̀ orúkọ sábó kan ṣe ń jẹ̀ sí orúkọ Táyé. ẹ máa erase ṣe rí gbogbo sábó ẹ sọ di páàkì táwọn ọmọ ti ń ṣeré ẹ lé wọn local government council you have lot of bylaws láti raise ẹ ń sùn jù gbogbo àwọn ọlọ́kadà nǹkan tẹ́ ń rí yẹn ẹ regulate wọn pé àwọn indigene nìkan lẹ fẹ́ jẹ́ kó máa wọ kadà ṣẹ́rí tó bá pé go lásán gbogbo àwọn ọlọ́kadà tẹ́ ń rí yẹn kò sí kọ́nà yín tí wọ́n mọ̀ you have to get rid of them kí wàhálà tó ṣẹlẹ̀ Ọlọ́run dẹ̀ ní wàhálà tẹ̀ ti ṣẹlẹ̀ ogun ti wà already àfi tá a bá ń parọ́ fúnra wa undeclare ogun òun ló ń jà yìí. ọ̀rọ̀ lẹ́sọ̀ bàbá mi. kí ó má bàa ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá òun ni àwọn Haúsá. wọ́n tó sọ pé you have to fight for Nigeria to be safe ẹ̀mí yẹn náà ló máa bá lọ tọmọtọmọ tẹbí tará ti gbogbo ìdílé ẹ̀. àṣẹ wà. ibikíbi tó ní aládé tó ta gbòǹgbòdé ìkankan lọmọ wọ̀ ń yọ bẹ́ẹ̀ ni ìkankan lọmọ wọ̀ ń yọ. àṣẹ ti gùn.
àṣẹ ti gò. Queen ẹ má bínú ẹ ń ṣìgbọ́ ni o bẹ́ẹ̀ ló ṣe máa pòórá tọmọtọmọ. Queen ẹ farabalẹ̀ ẹ ń ṣe ẹni yẹn gbọ́ ni o. ẹni sùúrù sà bó ṣe wúre fún please ẹ má bínú ṣe jù. ẹ ń ṣìgbọ́ ni sẹ́ẹ̀. Queen ẹ gbọ́ nǹkan tó fẹ́ sọ lóyá. ó ní ẹ káàsán ó ní ẹni láti pààyàn kí Nàìjíríà tó wà safety ẹ pààyàn kì í ṣe ìbò mo sọ. ó ní ìmọ̀ ló sọ o. no ẹ gbọ́dọ̀ pa. you have to pààyàn. no nǹkan tó ẹ ti kò mọ̀rọ̀ gbé kalẹ̀ lèmi máa rò pé mo fẹ́ sọ. ẹ jẹ́ kí n filẹ̀ ok. ó ní ẹ má bínú ẹ̀gbọ́n lọ́la ìjọ ẹ má bínú pé mo sáré dọ̀rọ̀ mọ́ yín lẹ́nu bí ẹni pé nǹkan tó ń sọ ni wípé ẹni láti jà láti pa àwọn èèyàn kan kí Nàìjíríà tó lè nísinmi. Yes. Okay. Yeah, ẹ continue. Queen ẹ ó ti tún kọ́ sí ẹ rí. Ladies and gentlemen, so ẹ má jẹ́ ká sun àwọn tó bá dẹ̀ sí ń lo àwọn ará òkè tó ń lo hands mi gáàdì ńlé ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe o ẹ gbọ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe o èmi adákẹ́ báyìí ẹ kú ètò. ẹ ṣeun sá. ẹjọ ẹ má bínú nǹkan tí wọ́n sọ yẹn ni mo fẹ́ sáré sọ̀rọ̀ sí. ẹ má bínú ẹ gbogbólé ẹ má bínú ṣẹ́rí nǹkan tí dádì tó sọ̀rọ̀ yẹn sọ ni fẹ́ sáré sọ̀rọ̀ sí. ṣẹ́rí ewu ti wà létí ọ̀nà Yorùbá ṣẹ́rí gbogbo wọn lọ́kadà pátá from the right source torí ẹ̀ mo ṣe lè lo ID mi gangan fi jáde Yorùbá ni mí Adékúnlé lórúkọ tèmi torí ẹ̀ ni mo ṣe lè lo ṣẹ́rí gbogbo wọn lọ́kadà pátá gbogbo wọn wá sẹ́tù torí kinní yìí ni o torí ẹ̀ ní gbogbo wọn á ṣètò ẹ rí i pé àwọn Fúlàní ló ń wọ̀ ọ̀kadà jù lẹ́kọ̀ọ́ ní Èjìgbò ní gbogbo ẹ̀ everywhere ní bí ìjẹrin tírọ́ọ̀kì méjì náà mú tán fi lóòdù bọn tó fẹ́ wọ Èkó tán intercept ẹ̀. F1 444 à ń gbọ́ yín sà. ní ìjẹrin tírọ́ọ̀kì méjì náà intercept tó fẹ́ wọ Èkó tó jẹ́ bọn ló kúnnú ẹ̀ wọ́n á kó gbogbo bọn yẹn fún àwọn ọlákadà àwọn ní gbogbo wọn ti mọ ara wọn á pè wọn á kó bọn fún wọn á ẹ bá rí ngbà kan náà táwọn ọlọ́kadà máa ń gbébọn sábẹ́ síìtì àwọn Boko Haram yẹn ni wọ́n ti wọlé sí everybody lára bám. Fúlàní Boko Haram ẹ máa jẹ́ ká bọ́ sọ́ọ̀dì mú wọn sọ̀kálẹ̀ mọ̀ mọ́ tá a sọ Fúlàní Boko Haram kápá àgbẹ̀dá orúkọ wọn. jọ́sìn pé kí àwọn Gumi yìí kan sọ fún wọn pé ó yá ẹ bẹ̀rẹ̀ sí heart ẹ ti ní gbogbo nǹkan lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ sí heart Ọlọ́run ló máa yọ wá nù ìtakósí yìí o. àṣẹ o àṣẹ. nísìnyí wọn láti kọ́kọ́ discard gbogbo wọn lọ́kadà náà kán ṣẹ̀ṣẹ̀ wá regulate wọn bọ́n ṣe lè lé wọn nìyẹn o kán gbogbo kò sí ọ̀kadà gbogbo wọn tó bá fẹ́ wọ ọ̀kadà ẹ wá gba license báyìí kò dẹ̀ mú èèyàn báyìí wá kó wá jẹ́ gàràǹtọ̀ ẹ̀ kó tó lè wọ ọ̀kadà tí àì má jẹ́ bẹ́ẹ̀ tí bàbá tí kì í bọ̀m̀bù ni àwọn ọlọ́kadà yẹn o ẹ rí i pé most of them Fúlàní ni wọ́n àwọn akọ̀ǹkọ̀ wọn láwùsá ni o Fúlàní ni wọ́n o yẹ ni gbogbo wọn ẹ kò sí tó kẹ ẹ sọ fún mi tí Fúlàní ọlọ́kadà wà tí ò sí ń sìn ní gbogbo ilẹ̀ Yorùbá everywhere lẹ́kọ̀ọ́ dé anywhere wọ́n ti sọ pé Ìkòròdú ló wọ́ọ̀sì jù ibẹ̀ ni náà kún sí jù wọ́n ti gba orí omi wọlé gbàgbé I don't know mi mọ bí Nàìjíríà ṣe máa ṣe o kìíní ti go out of hand for very long time. Ìkòròdú tó Ìkẹjà. Ìkòròdú tó Ìkẹjà. bí iná orí ni. Kó ìtẹ́bá dé Ìkẹjà gbogbo Allen Avenue Tóyìn Street gbogbo ìpodò yẹn àwọn ọlọ́kadà Fúlàní ló wà ń bẹ̀. Bàbá God is love ẹ̀ ń gbọ́ yín sà. ok ẹ káàárọ̀. ẹ káàárọ̀ fà ẹ káàbọ̀. ẹ ṣe àlàáfíà lẹwà ẹjọ first time tí máa wo program yìí ni mo dé like ẹ gidi gan. Thank you sir. yẹri ọmọ kíní ni mi ọmọ Kaba ni mi I'm from Kogi State. But I live most of my life in Kaduna. I spent almost 40-something years in Kaduna. Sharing nǹkan tí woman yẹn sọ gbogbo nǹkan tó ń sọ yẹn òótọ́ ló ń sọ. Then mo rántí back in the days tí mo wà nílé sharing nǹkan táwọn Fúlàní ṣe ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe. Because láyé ọjọ́ òun tá a bá lọ sóko ẹ̀kọ́ máa rí pé èèyàn kankan disappear lóko ni ẹ̀ nírí mọ́. Nígbà tó bá yá a máa wá ẹni tàn kiri a rí ibi tí wọ́n ti pa sí. Then tá a bá ti lọ sí ẹ̀wọ̀n pé wọ́n máa ní ọba nínú igbó tó ń gbé yẹn wọ́n máa lọ bá ọba pé báyìí ni wọ́n máa bẹ̀bẹ̀ pé kó má bínú
àtìgbà yẹn lèmi ti mọ̀ pé àwọn pípọ̀ wọ̀nyí wọ́n ń wọlé nígbà tó wá yá mo wá rí i pé nílùú mi wọ́n wá bẹ̀rẹ̀ sí ń wọlé wọ́n wá sí ìgboro àwọn kan wá sí ìgboro wọ́n wá rẹ́ǹtì ilé àwọn ọmọ ìlú mi máa ń fẹ́ ìmí inú àwọn ọmọ wọn èyí tí mo ń sọ̀rọ̀ about in the 60s fún yìí o 70s lélẹ̀ tí mo sọ yìí kí n tó move lọ sí Kaduna ṣe ra àwọn Haúsá tẹ rí yẹn àwọn yẹn ṣe problem Nàìjíríà ṣe ra àwọn Fúlàní ṣe ra àwọn Fúlàní wọn mọ́mọ́ ti ń wọlé síyàn lára dáadáa wọ́n ti wọlé sáwọn Haúsá lára dáadáa tẹ́ bá wo history Nàìjíríà dáadáa ẹ máa rí pé Haúsá ò ti jẹ́ president Nàìjíríà àwọn president tó jẹ tẹ́lẹ̀ yẹn Fúlàní ni wọ́n ẹ wo bàbá yẹn kìíní ṣé Abacha àwọn pè ní Fúlàní ni Buhari Fúlàní ẹ wo most of their governors nǹkan tí woman yẹn sọ òótọ́ ló ń sọ but nísìnyí àwọn Haúsá tí wọ́n ṣe ń wake up nísìnyí but ti wà too late because àwọn Fúlàní yẹn ti wọ̀ wọ́n lára gidi gan àti ìgbà kínní lèmi ti kúrò Nàìjíríà àti ìgbà tí wọ́n ti ṣe kínní riot kínní gbà yẹn Metasine àti ìgbà yẹn lèmi ti rọra kúrò mẹ́yẹn pé kò dẹ̀ sí nǹkan tó kàn mí pẹ̀lú Kaduna àmọ́ tí máa wálé gan mi ò kí n débẹ̀ yẹn mọ́. wọ́n ní Abacha kì í ṣe Fúlàní wọ́n ní Kanori ni. okay so ṣe understand so àwọn people wọ̀nyí yìí wọ́n ti ń plan nǹkan tó fẹ́ ṣe tipẹ́tipẹ́ but àwọn èèyàn wa wọn ò wake up especially àwa Yorùbá nílùú mi mo bẹ̀ wọ́n pé kán jọ kan wá mi wá ọlọ́dẹ sínú ilé mi ẹgbọ́n nǹkan tó wọ́n fà mí Fúlàní náà wọ́n fà mí Fúlàní wọ́n fà mí mo ní ẹ bá mi wá security company wọ́n ní kò sí pé àwọn Haúsá yẹn làwọn èèyàn máa ń gbà tó máa ń ṣọ́lé wọn ọba ìlú mi lọ́ẹ̀ṣẹ̀ wọn ló pàṣẹ lẹ́nujọ́ mẹ́ta pé wọn ò gbúdọ̀ ta kíní fún wọn mọ́ wọ́n ti fẹ́ ralẹ̀ tán nílùú mi. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gba Kogi state tán. yes wọ́n ti fẹ́ ralẹ̀ tán nílùú mi so a lè wálé kò sí nǹkan tá a lè ṣe ọdún ìbáyọ kí n wálé mi ò lè wálé. tó ń gbà tí mo gbọ́ program yìí mo kàn máa ń sọ̀rọ̀ kọjá ní TikTok ní gbọ̀ngbà ni mo gbọ́ program ní eléyìí wà interesting o especially alájà tó sọ̀rọ̀ yẹn she's saying the truth because àwọn people yẹn mo ti gbé lẹ́rìn wọn dáadáa tó máa bẹ̀rẹ̀ wọ́n fàyàn mọ́ra gidi gan ẹ̀dẹ̀ rí pé àtẹ̀kọ́ àwọn èèyàn sọ pé àwọn Haúsá wọn máa ń fàyàn mọ́ra tó tọ́ ni wọ́n máa ń fàyàn mọ́ra bọ̀ ṣe rí tó máa bẹ̀rẹ̀ kínní yìí ọ̀rẹ́ wọn ló máa ń kọ́ lọ fún ọ̀rẹ́ wọn orí àwọn máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ so mo ti gbé pẹ̀lú wọn kò síjà tán ti jà ń Kaduna tí mi ò tí ì bá wọn notice bọ̀ ìgbà tí mo ti tán ti bẹ̀rẹ̀ Zongo Kataf àti Metasine ìgbà yẹn lèmi ti rọra pé ìlú ìkínṣèlú tí mo lè dúró sí mo ti kúrò ní ibẹ̀ yẹn nìyẹn. Thank you very much. Mo really appreciate yín Ọlọ́run lódùmarè àpapọ̀. Thank you. Ẹ bá wa olùrànlọ́wọ́ tẹ̀lé ẹ káàsán. ẹni sùúrù ẹ má bínú ìrànlọ́wọ́ tẹ̀lé ṣe fún wa sà bàbá wa God is love ẹ bá wa share program yìí ẹ bá wa sọ fún àwọn èèyàn yín orúkọ program yìí please kí wọ́n lè máa tàn káwọn èèyàn lè máa gbọ́. Bàbá mi rédíò Nàìjíríà nǹkan tá à ń ṣe ń bí wọn lè gbà kí wọ́n ṣe é. Àná. rédíò Nàìjíríà ló yẹ ká máa lọ ká tó lọ máa sọ̀rọ̀ ká máa sanwó ká máa sọ̀rọ̀ wọn ò gbà kán sọ anything nípa wọn tó ẹ jọ̀ọ́ ẹni kan máa bọ̀ pé àwọn tó ń sọ Nàìjíríà yẹn irọ́ ni wọ́n ń pa fún yìí o irọ́ ni wọ́n ń pa wọn kì í sọ òdodo ọ̀rọ̀ o fún wọn o ẹ jọ̀ọ́ ọmọ bẹ̀yìn ní sàwọn mi tó ràn yín ní ṣeun bàbá mi ẹ ṣe. So bàbá lóyà à ń gbọ́ yín sà. ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ sáré sọ nǹkan kankan ni ẹ má bínú. tẹ́ ẹ bá rántí pé mò ń sọ̀rọ̀ kan lánàá nígbà tí arákùnrin tó wá lánàá yẹn tó ń sọ̀rọ̀ wípé nípa ọ̀rọ̀ Fúlàní àti agbára wípé agbára máa ń pa wọ́n bí ọtí ni. wọ́n sọ bẹ́ẹ̀. bí ìgbà tó jẹ́ wípé ọ̀fun èèyàn máa ń dá tòlù sí agbára lọ́rọ̀ wọn and ṣé má dẹ̀ parọ́ tọ̀yìn kùn nǹkan tí wọ́n ń wá lọ́rọ̀ wọn. mo fi Ọlọ́run ṣe ẹ̀rí ẹnìkan sọ̀rọ̀ kan fún mi níbi iṣẹ́ ní 2011 nígbà tí mo ṣì wà ní ilé ó sọ nǹkan kankan ọ̀rọ̀ yẹn ṣe kílíkì sí mi lónìí ni. ìgbà tó ń sọ ó ní ìgbà tí Jonathan wọlé tán ó sọ pé 2015 ó ní we are becoming the president of this country inshallah. mo fi títóbi Ọlọ́run ọba ṣẹ̀rí ẹni tó ń sọ̀rọ̀ yìí ipò ńlá kan ló dì mú ní kóòtù Nàìjíríà o nígbà tó ń sọ ọmọ ọkọ pé dèdèrè nínú gbọ́njẹ à ń sọ̀rọ̀ pé kí orúkọ ilé ibẹ̀ ló ti wá bẹ̀rẹ̀ sí sọ pé ká lọ wò ó
wípé àwọn làwọn wà ní in charge agbára. Ẹ wá wo nǹkan tẹ́ni yìí kálẹ̀ nípa the amount of states tí Fúlàní jẹ president tó jẹ governor lé lórí Nàìjíríà. Mo sọ nǹkan kankan lẹ́ẹ̀kan tẹ́ ẹ bá gbà, mo sọ nǹkan kankan ní ọjọ́ wo ni bóyá àná náà ni fún yín kún ìpè. Ẹ wo àwọn people yìí dáadáa, they are extremely strategic, but unfortunately àwọn tá a pè ní àwọn àgbànlẹ̀ Yorùbá, ẹ má bínú, àwọn tá a pè lágbànlẹ̀ Yorùbá, majority wọn nítorí ìfẹ́kúfẹ́ inú wọn àti ìfẹ́kúfẹ́ ọkàn wọn ni wọ́n fi ta àwọn ọmọ, àwa tá a jẹ́ àwọn ọmọ abẹ́ wọn síta pé àwọn wọn ò dẹ̀ mọ̀ wípé tí èpà tó ń para ẹ̀ ní tó lóun pajá queen wọ́n máa padà para wọn náà ni. Ẹ jẹ́ fún the next person lọ́rọ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá yìí kí bàbá ìbá lè jẹ́ president, bàbá tó ń wò tó ṣojú wòkòwòkò kó bá lè jẹ́ president ló ṣe tàwa dànù. Bẹ́ẹ̀ni. Òun ló dẹ̀ fi ṣe gbogbo everything possible tó fi jẹ́ wípé because tó bá yẹ pé bàbá yìí nífẹ̀ẹ́ Nàìjíríà lóòótọ́ ni Ọ̀ṣínbàjò ló yẹ kó fà sílẹ̀. Bẹ́ẹ̀ni kó jẹ́ Peter Obi Obama ti gbérí. Yes. Peter Obi Obama ti gbérí àtọ́l póun tiẹ̀ fẹ́ jáde káwọn kó tiẹ̀ wá máa padà di wàhálà alẹ́ nísìnyí. Bọ́ bàbá yóò fẹ́ràn wa. Bàbá yóò fẹ́ràn wa. Tẹ́ ẹ bá dẹ̀ rí mo dẹ̀ sọ kankan last lánàá kí n tó dẹnu dúró ẹ má bínú pé nǹkan tí àwọn Fúlàní believe wípé àwọn làwọn ń ṣe nǹkan tó wà nù ẹ̀sìn Islam gangan pé làwọn ń follow ẹ̀ bó ṣe yẹ kó ṣe rí. Ẹ̀yin just like the same way wọ́n yẹn sọ Muslim Yorùbá ó wà láyé ló ṣe ń ṣe Mùsùlùmí o. Ìgbà tó bá ti di pé wọ́n padà tó bá ti fẹ̀gbẹ́ rẹ lélẹ̀ nǹkan tó mo dẹ̀ láìkì yín sí náà ni tẹ́ ẹ̀ bá ṣọ́ra tó ń bá páyẹn ní ìṣẹ́jú 5 kù aago mẹ́rin kù ìṣẹ́jú 5 tó bá da aago 4 wọn ó rọ sí kòtò. Má jẹ́ kó rí ẹ pé ìwọ máa tẹ̀ láwọn wèrè bíi tiẹ̀ náà kẹjọ máa kíní ìgbà tó bá wá yá tó bá jẹ́ pé wọ́n pa gbogbo fámìlì rẹ tán orí a tó pé queen mo jẹ́ má bínú pé mo gba àkókò yín ẹ ṣé. Ta ló tún fẹ́ wá gbẹnu sókè ó dà pé green kìíní ni ẹ bá àwọn mútu ara yín ká gbọ́ yín sà green heaven. Hello, mo kí gbogbo yín o, the host, God bless you, and gbogbo àwọn èèyàn wa tó ti sọ̀rọ̀, I've been listening to you. Mo gbàdúrà pé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ o. Kí n tó wá sí orí this particular this your live stream, so I stumbled on one other platform, the same thing tẹ́ ń sọ yìí náà ni wọ́n ń sọ níbẹ̀. They are talking about Kwara State. Everything boils down to ìran Yorùbá bá ti ṣe ń gba ìgbàkúgbà láàyè tó jẹ́ pé bí eré wọ́n dẹ̀ wọlé sí wa lára, nǹkan dẹ̀ ń bàjẹ́ mọ́ wa lára, kàkàkà dẹ̀ tí bí ìṣáná kíyèsí ògùn ṣe là ń tákù ara wa tá máa argue bí ẹni pé àfiṣe ni. So òun ni wọ́n discuss níbẹ̀ yẹn kó tó di pé I left that place and ṣe bí mo tiẹ̀ fẹ́ fúnra mi ní sinmi díẹ̀ ni, so I stumbled on this one again, the same concern. So Ọlọ́run ràn wá lọ́wọ́. Nǹkan tí mo kàn fẹ́ fààyàn èmi ò a ti sọ̀rọ̀, we have been talking, and nínú gbogbo Nàìjíríà yìí tá a bá sọ pé àwọn tó lè sọ̀rọ̀ jù ìran Yorùbá ni. Talk and not do is our attitude. Bá ṣe wà nìyẹn. I don't know how we are like this. So Ọlọ́run ràn wá lọ́wọ́, everybody is guilty in that area ní Yorùbá land. Bí eré àti ta gbogbo orírun wa, gbogbo ilẹ̀ wa tán nítorí owó, because of greed. Àti gba àwọn àlejò ọ̀ràn, àti gba àwọn láàyè, wọ́n ti ta ẹ̀kàn sórí ilẹ̀ wa, wọ́n tún wá ń fọwọ́ lálẹ̀, ìgbà míì wọ́n á tún lé wa kúrò ní orí nǹkan wa. So àdẹ̀ tètè kíyèsí gbogbo kìíní yẹn ló ṣe wá degenerate báyìí. Thank God for social media tó ń jẹ́ ká lẹ́nu báyìí. Tó bá jẹ́ pé ká máa sọ̀rọ̀, ká máa one on one nígboro, ṣe la tún máa ń bára wa jà, a kì í believe ara wa. So
and it has lingered for many years. Ìgbà tó wá di pé wọ́n ń pa wá nípa ìfọnáfọsùn nísìnyí àwa ṣẹ̀ṣẹ̀ ń sọjí díẹ̀díẹ̀ ìgbà tó ń kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n àwa ṣẹ̀ ń sọjí. Tó bá sọ pé ẹ̀yà tó lè betray ara wọn jù ìran Yorùbá ni, I'm sorry to say, I'm a Yorùbá man. Àwa la máa ń betray ara wa. A máa talẹ̀ fúnra wa. Ẹ̀yà mi máa wá, ó máa gbé owó kalẹ̀, a dẹ̀ máa tún sọ pé àgbà owó ẹ̀, a tún takora wa. You know, that's the way we've been doing, maltreating ourselves. I'm a builder. So, and I see this thing happening firsthand when we go to the east. We know how things run over there now. Oh, can let's up anywhere. You know, it's not done. But maybe everybody. I'm not being tribalistic. This is not the issue. Even if I am, others throw it at your face. Hello. Go to hell. They will tell you go to hell. Hello. They will do what they want to do. So, Ejo, I will round up soon, Ejo. So, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọjí. Tá bá sọ pé ẹ̀yà tó lack strategy, Yorùbá ni o. We don't have any strategy. I mean, to save ourselves, to save our future. I can care about our future generation as Yoruba people. We don't. Kò sí nínú àṣà àti ìṣe wa. We don't live it. Akaman Sonny. We don't really. We are not deliberate about it. Say all those negative things about your tribe. Is that what your tribe is all about? We are hitting. No. There are a lot of positive things. Sorry, there are a lot of positive things. No, there are a lot of positive things. But issue, let's speak to the issues. Please, let's speak to the issues of concern. That's what we're talking about. Good. We have a lot of good side. We're accommodative. We're accommodating. You know, we embrace other people. You know, we are very, very approachable, and we have big hearts. Yeah, large hearts. Good. There's nothing bad about that. But let's speak to the issues, because other people are taking advantage of us, and we have to do something about it. Let's wake up. That's what we're talking about. We're not talking about division. We're not talking about, fighting. Nǹkan tẹ kàn ń try láti sọ ẹ̀ ń try láti ṣí ọmọ ọ̀rọ̀ yín ò yé wa bàbá. So bàbá tó sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọjí. ẹ ní sùúrù, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ yín sọ ẹ lè ṣàlàyé fún wa ibi gangan tẹ́ ẹ lọ. Ẹ sọ̀rọ̀ nípa àwa ọmọ Yorùbá pé a kì í sábà ń support, a kì í fẹ́ máa support ara wa, a fẹ́ máa takora wa pé kínní. A máa takora wa torí pé tọ́mọ Yorùbá kan bá ń ṣe ohun tí ò dáa, àwa máa tètè pariwo ẹ̀ síta. Yes. ọmọ Yorùbá tó ń wà tí ò da a lè ever kọ́wọ́ tì lẹ́yìn ká máa pò tẹ̀lé lẹ́yìn rárá. Ọmọ Yorùbá òde kì í ṣe alátẹnujẹ. Ṣàṣà nínú àwọn tí mo lè sọ pé lè jọ ọmọ alátẹnujẹ tó yẹ pé wọ́n nápá tí wọ́n lè fi ṣiṣẹ́, tí wọ́n lẹ́sẹ̀ tí wọ́n lè fi wá iṣẹ́ ṣe, àwọn náà ni alábọ̀dó àyàwọ̀n báràkì. So a lè máa pẹ̀lú ọ̀bọ jáwùrà, a lè máa pẹ̀lú ọ̀bọ jẹko. Ayé ìgbà kan tún nìyẹn. Ṣé ní ayé ta wà, ayé dígítà la wà, ayé tí bèbí ń sọ̀rọ̀ tí bèbí ń ṣẹ́jú, ayé íńtánẹ́ẹ̀tì la wà, tó jẹ́ pé bàbá àbí mọ́mì kan tó bá sọ̀rọ̀ tí ò yẹ kó sọ, a máa pè síta o àní àfẹ́ mọ̀ bóyá ó ti darúgbó àbódàgbà. Ṣùgbọ́n láyé ìgbà kan a máa ń wò wọ́n nìra àní sọ̀rọ̀ tó kì í ṣe láyè sí mọ́. So ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn sà. A lè máa kọ́wọ́ ti ọmọ Yorùbá tí ò bá ṣe ohun tí ò dá o. Ọmọ Yorùbá tó bá ṣe ohun tó dá gbogbo ọlá kò sẹ́ni tí kò ní ìdìkan jáwé sí wa, kó ń jáwé sẹ́nu júwèé ọ̀rọ̀ fún wa, a máa rí pé ó ṣe ohun tí ó dáa. So ẹni tí ò ṣe ohun tí ò dáa, ẹni tó ń ṣe ohun tí ò dáa, káwa máa sọ pé ó ṣe ohun tó dáa nígbà àwọn ò ní sọ pé torí pé bí ọmọ Yorùbá ká máa pọ̀ lọ́bọ̀ jáwùrà irọ́ bó ṣe rí nìyẹn. So ìyàtọ̀ tó wà láàárín ọmọ Yorùbá ẹ̀ support ọmọ Yorùbá nìyẹn. Ọmọ Yorùbá original tí orí ẹ̀ bá pé kò ní support ìwà burúkú, kò dẹ̀ ní support ìwà tí ò dáa tẹ́nìkan wù bó ṣe rí nù. Yes, bó ṣe yẹ kó rí ilẹ̀ ti ṣe sọ yẹn. But unfortunately in some areas kò rí bẹ́ẹ̀ tó dẹ̀ ń ṣẹlẹ̀ real time ó là ń sọ. These are the things, these are the. Why tó fi yẹ kó rí bẹ́ẹ̀ sá? Okay, for instance now, let me give you an instance. This is what is happening. I will not quote the specific area for security concerns and all that.
dárúkọ ẹnìbọn tí a bá fẹ́ dárúkọ ká gbọ́ o ẹ máa kí n pọ̀rọ̀ sọ. àdẹ́fọ́ náà ní tẹ́fọ́nà dẹ̀ security issue ní Nàìjíríà jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀. àbí o. Okay, now security issue tá à ń sọ̀rọ̀ nípa yìí ẹ̀yin náà ẹ wò gbogbo àwọn territories gbogbo àwọn areas tó jẹ́ pé àwọn oníṣẹ́ bí yìí tí wọ́n ń settle sí àwa là ń talẹ̀ fún wọn àwọn èèyàn wa ló ń talẹ̀ àwọn èèyàn wa ló ń gbà bọ̀dé wọn in some areas I know what I'm talking about àwa là ń gbà wọn láàyè torí selfish interest ibi tó yẹ ká ti gbógun ti gbogbo irú àwọn ìwà yẹn á dìde sí wọn. wá ṣe gbogbo ọmọ Yorùbá irú èmi ń sọ ọmọ kò dúdú àgbẹ̀. No, I'm not generalizing but àwọn ibi tí àwọn ibi tó ti ń ṣẹlẹ̀. ẹni sùúrù mo fún ní bẹ́ẹ̀ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ irú èmi ìsìn mo nílẹ̀ lọ́wọ́ ọ̀tún mo nílẹ̀ lọ́wọ́ òsì nídìílé bàbá mo nílẹ̀ nídìílé ìyá mi mo nílẹ̀ mi ò tà kankan rí bẹ́ẹ̀ mi ò ẹ́bà tà kankan rí so kì í ṣe gbogbo wa so bó ṣe rí nìyí. àwọn tó dẹ̀ ń ta ẹni sùsà àwọn tó dẹ̀ ń ta náà ọ̀nà méjì ló pín sí mo ti ṣàlàyé yẹn lórí bí àwọn tó dẹ̀ ń ta náà ó lè ní ọlọ́mọ yẹn ká rí ìṣòro tí ó kọjá ẹ̀mí wa ìṣòro tó bá kọjá ẹ̀mí wa Ọlọ́run ní jẹ́ ká rí so ẹlòmíì ń ta nítorí pé ìṣòro tó kọjá ẹ̀mí ẹ̀ ló bá ó bẹ́tà pé kó lọ jalè kó lọ ju rí kó fi ta lọ so ọ̀nà méjì ni bó ṣe rí nù à ń gbọ́ yín sà. All right. I think I've made some points. Anyway, mi ò ní fẹ́ tún máa join issues pé ká máa tún argue. Èmi ò kì í ṣe ẹni tó jẹ́ pé ó máa defend my opinion when there is divergent opinions because everybody have his own opinion. Ibi tèmi rò pé ti tèmi tó mọ ní tẹlómi ti bẹ̀rẹ̀. So I think I want to rest my case here. Thank you so much for giving me audience. ẹ ṣe gan ni adúpẹ́ fún. ẹ ṣe. àwọn tó bá wa sọ̀rọ̀ sà. ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ mọ́. So nǹkan àkíyèsí tèmi kọ̀ rí ni ní gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí màá sì sọ pé àwa Yorùbá náà la fa gbogbo kinní yẹn fún àwọn ancestor wa wọ́n ti gbin nǹkan yẹn sílẹ̀ so àwa tá dẹ̀ tún délé ayé láyé ìsìn a tún wá ń bà ká fi táìmù Àfọ̀njá àti Álímì Yorùbá wọ́n like àti máa kóyàn mọ́ra jù tó máa ti rálejò they will forget their own people again that is my observations about Yorùbá so Fúlàní dẹ̀rẹ̀ ẹ mọ̀ àwa Yorùbá àmọ́ àjẹ́dẹ̀ àwọn people yìí so àwọn dẹ̀ ní àjẹ́dẹ̀ láti máa claim lands láti máa gbalẹ̀ kiri but àwa kàn fi ìfẹ́ fi fà wọ́n mọ́ra gẹ́gẹ́ bí èèyàn gidi tí a jẹ́ nílẹ̀ Yorùbá so gbogbo àwọn ọkùnrin yẹn ló dẹ̀ ń àfẹ́ tiwa dèní so mo máa sọ instance kan Yorùbá dẹ̀ tún jẹ́ wọ́n máa ń bẹ̀rù Yorùbá ń bẹ̀rù àtijà tẹ́ bá rí nínú Èkó ńsìn tẹ́ bá rí Yorùbá àbí Fúlàní àbí àbókí tó ń na àgbàlagbà Yorùbá táwọn ọ̀dọ́ Yorùbá dẹ̀ pọ̀ wọ́n máa kọ́kọ́ tàdí sẹ́yìn náà wọ́n máa pé wọn ò ní dá sọ́rọ̀ yẹn ṣùgbọ́n tó bá ṣe ìwárí yàn tó fẹ́ dá sí ni wọ́n ṣe máa dá sí so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti rí i pé gbogbo àwọn àbókí tó bá ń ṣọ́ gbogbo ilé ta nílẹ̀ Yorùbá ń sìn ká kọ́kọ́ lé wọn lọ́nà kọ́ńtẹ̀ kọ́kọ́ máa mọ̀ lára. Hello, ẹ kúrọ̀lẹ́. ẹ jẹ́ kí wọ́n gúnlẹ̀ náà ẹnìkan ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n gúnlẹ̀ please ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. tẹ́ ẹ bá nílé tí àbókí ń ṣọ́ Haúsá ẹ kọ́kọ́ lé wọn lọ́nà so gbogbo àwọn tó ń píkì ìdọ̀tí oríṣiríṣi lẹ́sítẹ̀tì yẹn ẹ kọ́kọ́ stop wọn tí nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ náà ẹ ti ń scare wọ ẹ ti ń jẹ́ kọ́ mọ̀ pé àdẹ̀ faramọ́ gbogbo ìwà pálapàla táwọn adarí wọn ń wù yẹn so tẹ́ bá ti ń ṣe yẹn so gbogbo àwọn tó ń ta kílórúkọ rẹ̀ tó ń ta sìgá tó ń ta sweet yẹn tó máa ń kan kíní irin yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ máa yẹ̀ wọ́n wò ká kọ́kọ́ máa limit relationship wa pẹ̀lú wọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kìdẹ́ ń ṣe ọ̀rọ̀ kékeré mọ́ kìdẹ́ ń ṣe ọ̀rọ̀ tí tá a máa fi rẹ́rìn because wọ́n ti yí wa ká tá a bá mọ̀ wọ́n ti yí wa ká káàdé máa múra ìjà sílẹ̀ nǹkan tí everybody bá ní láti fi lè jà fúnra rẹ̀ tó wáyé pé ká ló máa kọ́ bọ́n ṣe ń yìnbọn lórí YouTube ní ẹ lọ kọ́ because tó bá kọ́ bọ́n. ẹ má sọ yẹn F1 tí kálukú lọ wá bí ó ṣe máa múra yìí kó ṣe máa múra sílẹ̀ dáàzì òkùnkùn òkè. ká lè dáàbò bo ara wa àsìkò tá a dẹ̀ wá yìí àsìkò tá a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí Yorùbá ni kì í ṣe àsìkò tá a máa sọ pé ìdílé ṣe kinní kan
ìdílé yìí mi ò fẹ́ kó ga jù mí lọ ṣe bẹ́ẹ̀ tó bá rẹ̀ mí lò lẹ́nìkan ga jù so ẹ jẹ́ ká kó gbàgbé gbogbo beef tàbá beef ara wa nílẹ̀ Yorùbá yẹn ná ká kọ́kọ́ fi ìfẹ́ ṣera wa lọ́kàn tá a bá rí ibi tí àbókí ti fẹ́ máa oppress ara wa ẹ jẹ́ ká dá sí kí n yẹ pé ká tàdí sẹ́yìn ká máa wòrán wọ́n lọ́bẹ̀ okay ma. Thank you, sir. Yes, sir. Kọ́lẹ̀ máa kọ́lẹ̀ sá. Mo kí gbogbo àwọn ọ̀dọ́ tí ń sọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí ọpọlọ everybody lọ́ba agbára ògbọ́lọ̀. Sẹ́rí ní sókè ọ̀rọ̀ tèmi fẹ́ sọ ni wípé sẹ́rí most ẹ sọ̀rọ̀ sókè sà ẹ sọ̀rọ̀ sókè ẹ rí pé bá a ṣe ń sọ̀rọ̀ yáyáyá látàárọ̀ ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ yáyáyá sókè à ń gbọ́ yín. Sẹ́rí most nǹkan tó ń ṣẹlẹ̀ ní country àwa ara wa àwa especially àwa Yorùbá gẹ́gẹ́ lálábọ̀dé ara wa àwọn èèyàn ti sọ ìlọ́dún jẹ́ ọ̀rọ̀ níbí báyìí but Yorùbá ní nǹkan kankan tó jẹ́ wípé tí a bá rí èèyàn bíi ti tiwa instead ká support ẹ̀ láwọn àyè kan tí èsì wà bàjẹ́ ni mò ń sọ o tá a fi lè support ara wa a ní ṣe yẹn like mo rí ọ̀kan lẹ́nu tó lè. nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa I don't know bẹ́ẹ̀ ṣé àbí kẹ́kì sọ pé wọ́n fẹ́ kọ́ yín nìkan tẹ́ máa sọ ni àbí wọ́n fẹ́ kọ́ yín nírọ̀ tẹ́ máa wá pa ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa yí ẹnu parọ́ torí wọ́n máa ẹ̀mọ̀ kó máa dìyín mú lọ́rùn ọwọ́ torí kò yé mi tó. Hello mo kí gbogbo ilé o. Owó bó ṣe rí lójú tèmi nìyẹn bẹ́ẹ̀ ni pé nìkan fẹ́ sọ fún yín pé sọ báyìí a sì máa dìyín mú. Hello ṣe ní kíni ti wọ́wọ́ láti àdọ̀ àwọn lídà wa ṣe rí pé àwọn Yorùbá ò ṣe bá àwọn Yorùbá ò ṣe bí eléyìí ó ti wá láti ọ̀dọ̀ wọn lídà wa kíni ti fẹ́ ṣẹlẹ̀ láyé Ọbásanjọ́ ṣèbọ́ Ọbásanjọ́ mọ̀ bó ṣe áùdù ẹ̀ tí ò ṣẹlẹ̀ gbogbo síkárì tó ṣẹlẹ̀ nílẹ̀ ìjà lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ máa sọ̀rọ̀ yín ẹ jẹ́ bá a kílíkì F1 444 a gbọ́ yín. hello ok ẹ jẹ́ kí ẹlòmíì tí ò ti sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ká gbọ́ ó dẹ̀ pé tó wá sálẹ̀ yóò ti sọ̀rọ̀ dio ṣé tí ò ní ẹ bá gbọ́n sókè à ń gbọ́ yín. nẹ́tíwọ́ọ̀kì yóò dá sà ṣáà fẹ́ sọ̀rọ̀ ta ló fẹ́ ta lókù tí ò ti sọ̀rọ̀ ń sàlẹ̀ ní orí panel ta ló fẹ́ sọ̀rọ̀ lórí panel tí ò ti sọ̀rọ̀ hello ṣáà ń gbọ́ mi ṣá ń gbọ́ mi. mo bá wá mọ́tò yìí à ń gbọ́ yín. òkè ta ni ò ti sọ̀rọ̀ ní orí panel. Laarin, ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ ni. I don't know. Right here. Baba Laarin. Yeah, I don't remember. Actually. Ta ló kù tí o ti sọ̀rọ̀ lórí panel ká tó máa continue ọ̀rọ̀ wa lọ. Ẹ jọ̀ọ́ mà àwọn láti tí mo fẹ́ sọ ni pé ṣe rí plan àwọn people yìí wọ́n ní strategy gan. There is something they call sleepers ear sleeper cell táwọn people ti organize ṣe rí ó lè wá ní ìwà school àwọn èèyàn wọ́n máa ti kó wọn síbì kan tó wọ́n máa train wọn nílẹ̀ Yorùbá bóyá nínú mosque ni àbí oko wa eléyìí tó ẹkùn ti yàn achieve lóko wa ń sìn sleeper cell tó à ń bẹ̀ tó pọ̀ gan mosques schools everywhere ammunition tó à ń bẹ̀ so ọjọ́ tó gun bá dé those people we come out so we have to be vigilant nǹkan tá ń kà sí kékeré òun ṣe kékeré o because àwọn èèyàn lọ club ń sìn tó ń mu tó ń jẹ wọn ò tiẹ̀ pay attention to whatever is happening àwọn tá they need lọ́dọ̀ wa nìyẹn they don't pay attention but àwọn strategize lójoojúmọ́ tó ń gbìmọ̀
please let us watch out in our society everywhere. Tẹ́ bá ti rí tó ń péjọ sí àwọn obìnrin wọn ṣẹgbọ́ ẹjọ́ wọ́n máa ń dáwó fúnra wọn ni. gbogbo wa ń gbọ́ yín ẹ ṣé gan ni mọ́mí fẹ́rì ẹ káàbọ̀ mọ́ ṣé bàbá adá sí program ní kábíyà ẹ̀kọ́ lẹ gbogbo lẹ yes ma ẹ kó wájú. owó mọ́mí. man kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo rí pé wọn ò láìkí nǹkan tó sọ òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ ṣe mọ̀ pé nǹkan téèyàn bá go through ló máa fi ṣe experience tó bá fẹ́ fúnyàn lóògùn lò nísìnyí á ní ṣó ti lórí kó ba lè mọ bó ṣe rí wàá describe bó ṣe rí fún a bá máa sọ tọ̀rọ̀ fúnra wa ọ̀rọ̀ wa kù díẹ̀ káàtó ní Yorùbá land ẹ láwọn pípé ti ṣe sleeper cells èmi máa ń gba òṣìṣẹ́ mo dẹ̀ máa ń ṣọ́ wọn nǹkan burúkú kan tí mo ní ni pé mo máa ń ṣọ́yàn àwọn yẹn máa ń rò pé mi ò ń ṣọ́yàn tí bá sọ nǹkan fẹ́ lómi pé bá ní pé aṣọ orí mi nígbà tí mo ń ṣọ́ ẹ òògùn ni and it has saved me a lot of times ṣíṣọ́ tí mo dẹ̀ ń ṣọ́ yẹn pé mo máa ń rojú mọ́ ẹ ṣe rí àwọn Haúsá àti Fulani in particular tó Haúsá mi lọ fún ní problem kìíní mo come across document kan ní ọ̀sán yìí mo wá send document yẹn fún Lọ́lá ṣe mọ̀ pé kù tó kọ́kọ́ ṣe tó gbé Gowon wọlé tó succeed ní Gowon àwọn Haúsá ti fẹ́ break away tipẹ́tipẹ́ nígbà tí wọ́n ṣe wọ́n kọ́ avenge àwọn leaders wọn tó pa àwọn Sardana nǹkankan ni wọ́n ṣe wọ́n wá fẹ́ break away kú yìí àwọn tó kọ́kọ́ ìtàkọ́ kì í ṣe ìtọ́pá padà wá táwọn mítàlá wá evident pa àwọn ló ṣe o àwọn àgbàgbàgbà wọn àwọn civil servants àwọn northern elders wọ́n dìde pé kí n tẹ́fẹ́ dá sílẹ̀ ó máa ju nǹkan tẹ́rù lọ wọ́n kí ọwọ́ wọn báṣọ wọn ò ṣe lọ mọ́ torí pé èmi fẹ́ nǹkan kan a lè sọ̀rọ̀ ká bọ́sìtà torí pé a fẹ́ gbà yìí bọ́ nígbà tí fẹ́ gbà yìí yẹn tó bá di ọjọ́ àlèkè àmọ́jọ́ tó kù wà àtọ́lọ́hún nínú kòtò gbọ́dọ̀ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ló sọ ṣé ń gbọ́ mo máa ń ṣọ́ àwọn tí mo bá gbà síṣẹ́ kódà máa kó nílé màá lọ́jọ́ kó sẹ́nu géètì pẹ̀lú wọn máa bá wọn sọ̀rọ̀ máa bá wọn ṣeré máa bá wọn nǹkan kọ́ṣẹ́ ìlànà mo ní kéèyàn kó bá mi ra nǹkan kan ó wá sọ fún mi nípa mi gbẹ̀yìn ó wá sọ fún mi pé òun ò fẹ́ àwọn Christian tó wà láàrin mọ́ òun ò ní gbà wọn fún mi mo ní kí ló dé nǹkan tí mo ti ń rò lọ́kàn mi òun ní nǹkan tó ń sọ fún mi ẹni tó dẹ̀ sọ̀rọ̀ ẹlẹ́sìn kejì mi torí pé kí ni wọ́n ní ọ̀rọ̀ yẹn dàbí ẹni bá kọ́kọ́ ṣíwọ́ lògùn gbé ẹni bá kọ́kọ́ pariwo síta ni kí ló ṣe ń pè nǹkan tí mo dàgbà bá yíbo wọn máa ń ṣe meeting àwọn ìlú wọn wọn ràn wọn lọ́wọ́ kọ́ra wọn papọ̀ àwọn Haúsá ìjọba ti bá wọn náà wọn máa ń ṣe the same thing àwọn ò kì í ṣe bí ká máa takora wa ni èmi tí mò ń sọ̀rọ̀ yìí mò ń gba òṣìṣẹ́ Haúsá tí mò ń gbà síbi iṣẹ́ mo rí nǹkan tí wọ́n ní pé Haúsá ò ní sọ̀rọ̀ tó bá ní kókó báyọ̀ kò ní kó báyọ̀ ó torí pé bẹ̀rù báwọn tó ṣe mí ní ọṣẹ́ jù ní ayé mi àwọn Yorùbá ẹgbẹ́ mi bí kò dògùn sílẹ̀ fún ẹ kó tẹ̀ kó bá gbòṣẹ́ síbi iṣẹ́ tó lòun máa dògùn sílẹ̀ fún ẹ tó máa tẹ̀ kẹ́sì ẹ̀ gbàgbé kó sí ẹ mọ́ ìtakùn má padà wá sínú ilé mi báwo ni ẹ ṣe ń possible kìdí ẹ ń ṣẹ̀kan kìí ṣẹ̀ méjì kìí ṣẹ̀ méjì tí mo jókòó wọ́n ti lọ sọ fún wọn ní court pé mo ti kú àwọn fẹ́ kalẹ̀ ní pé yá mi lórí ìdòwò yàtọ̀ pé nígbà tí mo ń ralẹ̀ tó bá rákòrò ti dọ̀rùn bí mo ṣe wà mo wà ń court against Ọbásanjọ́ àwọn ará nílé mi ló lọ ń ta ilẹ̀ fún Ọbásanjọ́ ilẹ̀ ìdígi mẹ́ta ilẹ̀ jókòó tiẹ̀ ń ta kọ́kọ́ 110 hectares nígbà tí ẹ ti fẹ́ ta fọmọ tiẹ̀ owó ronṣokítọ́ ti ń lé wọn kúrò mo ní ilẹ̀ níbẹ̀ ilẹ̀ yẹn oko òbí ọlọ́tọ̀ ni my grandfather was the head of ọlọ́tọ̀ family mo ṣàkàtàkà tó ṣe lọ ṣé aláta ló wá ń ṣàwọn nǹkan ẹ̀ka sọ bára wa sọ tọrọ wọ́n wà nínú oko wa wọ́n wà lábẹ́ wa à ń gbà ẹ̀mọ́ra ń tòótọ́ torí pé wọ́n ní ká máa gbà ẹ̀mọ́ra kí ìlú bá lè fẹ̀ sí ṣùgbọ́n ta ló bá wọn lọ dì papọ̀ ta ló ń bá ará àta lọ dì papọ̀ bá ṣe ń sọ̀rọ̀ nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lẹ́kọ̀ọ́ pé wọ́n ń talẹ̀ wọ́n filẹ̀ ṣe kòfò ẹ̀wọ̀n wá ń jílẹ̀ tí wọ́n ṣe gbowó lọ́wọ́ ń talẹ̀ fún wọn wọ́n wá sí kúrò ní Èkó wọ́n lọ as far back as inú igbó Èrúwà Ìṣẹ́yìn lọ bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀ sí ń talẹ̀ fún wọn gbogbo àárín ìlú Ìbàdàn nísìn gbogbo òkè páàdì wọn táìpẹ́ àmọ̀ tó bá dé pé àwọn kinní kan àǹsán àwọn kinní kan ló ń talẹ̀ ló ní ibẹ̀ lọ́ ṣe bísíǹsì ńbẹ̀ wọ́n ti ta fún Ìgbò tán náà báwọn Ìgbò ló ní àwọn ọmọ òsùn tó wà ńbẹ̀ àwa ní ká dìde ká má sùn nǹkan tábà fẹ́ àfẹ́ ẹni tó bá sọ̀rọ̀ pé àwọn security tá ń gbà
tàbá try na security dáadáa tá mọ àwọn tá fẹ́ lọ́dọ̀ wa táwọn tá fẹ́ lọ́dọ̀ wa you would ṣe bí lára wa nígbà tá kí dábàá lọ sí school tó ń ṣọdún day job nílùú òyìnbó wọ́n ṣe sílẹ̀ security náà nítorí ìbò bá dẹ̀ fẹ́ ló máa fẹ́ push them back to where we are táwọn ọmọ tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ni àní gbà wọ́n sí wọn ṣẹ́nu iṣẹ́ táwọn ọmọ Yorùbá bá fẹ́ ṣiṣẹ́ àní gbà wọ́n sẹ́nu iṣẹ́ àní gbà àwọn Fúlàní nǹkan kan sẹ́nu iṣẹ́ tó bá gba Yorùbá ẹgbẹ́ sẹ́nu iṣẹ́ tó ní kó wà lẹ́nu security ẹ̀ tó bá kúrò nílé ẹ̀ gbogbo tó jẹ nínú ilé ẹ̀ tó tọ̀ tó yàgbẹ́ nínú ilé ẹ̀ á lọ lé èkejì tó bá kà fún wọn tán bẹ́ẹ̀ ní tó sì ìṣẹ̀lẹ̀ sí yàn recently ló fi yàn ṣọlé mi tó ti ṣe driver rẹ̀ pé kí lè má ṣòfò kó lọ jókòó sẹ́nu ilé ẹni tó ń bọ̀ nílé kó tó bá mú nǹkan lé tí mo ná kó lọ mú nǹkan lé ó wálé ó kọjá ilé ó lọ ó padà ó sì gbà tó ti rojọ́ pẹ̀lú ibi tí mo tiẹ̀ kí n bá wọn sọ ládùúgbò rárá tí mo kọ́ ni òun gọ́mọdé ní méjì kan ràn lọ́wọ́ mi ó ṣojú aláàta ogun fẹ́ǹsì lé mi torí ó sọ kọ́kọ́rọ́ nù ó ń ṣojú aláàta tó ń bọ̀ láti kejì ó ń ṣe fẹ́ǹsì lé mi ó ń compromise security ó ń sọ bọ́yẹ máa kún fẹ́ǹsì láti wá jà mí lónìí àwọn ọmọ wa wọn ò fẹ́ ṣiṣẹ́ àwọn ìtayé là ń ṣiṣẹ́ and we can control them when they come you take their ID take their photo tó bá mọ̀ pé wọ́gọ́ fúnra rẹ̀ ò gbàgbọ́ pé ojú kan ló fi ń sùn tí bá lọ sílé orí chair tí mo bá sùn sí ní ṣètì rúùmù fi ń wò mo máa ṣí kọ́tì mi ni tí bá wà ní yàrá mi lókè mo máa ṣí kọ́tì mi wo ìsàlẹ̀ máa wo I know what is that and I go to bed about 1-2 o'clock because àjọ máa lóyún kan bá máa ṣe rẹ̀ máa ṣe iye àṣe ẹ̀ máa jókòó tí máa ṣiṣẹ́ máa ṣe kìíní pẹ̀lú wọn máa fẹ́ padà when they know that you're watching them they don't do all kind of nonsense but a máa ṣe bẹ́ẹ̀ ni pé àpọ̀jù bá ṣe wà lọ́ máa ṣe ọ̀gá under pretext nǹkan yẹn lọ́ fi mú wa ó ní ọ̀rẹ́ àbúrò mi kò tẹ́ pé ó ń ṣe pẹ̀lú Nigerite ọmọ láti mú ìbàrẹ̀ sí Canada ọmọ nìjẹ́ tó ń bá ṣiṣẹ́ bí tó jáde tó lóun lọ síbi iṣẹ́ tó mọ̀ ẹ̀kọ́ máa lọ fún tọ̀ ó wọlé ó pa ìyàwó ẹ̀ ó pa ọmọ ẹ̀ wá ètò wà kùnà ọmọ ẹ̀ wá sá lọ aṣọ tún fẹ́ gold wọ́ bọ́ lọ́rùn ẹ̀ nígbà tó padà after 5 or 6 years òun ni mo rí tó ń kó fún tó ní òsì nígbà tó ṣẹlẹ̀ ọmọ ẹ̀ lọ sá sínú cupboard ni ó lọ sá sínú wardrobe tó wá recover kò rí òkú ìyàwó ẹ̀ tó fi sin. It's because we ourselves were not security conscious people. Ìdajì ọ̀kadà tó wà lórí títì Ìbàdàn mẹ́kọ̀ọ́ àwọn pípọ̀ ló ń ṣe náà nígbà tí Fáṣọlá dìde tó ní pé òun ò fọ́rí ọ̀kadà mọ́ lórí Èkó àtọ́bá streamline wọn kí la ṣe nígbà tó bá mú títì mo ti réyàn tó sọ fún mi nígbà tí mo ń jogun Kòròdú tí mo lọ dìtẹ̀ sí hòtẹ́ẹ̀lì tó sọ fún ọmọ Ìbàdàn ló sọ fún mi pé àwọn máa ń gbẹ́ ihò láàrin òru àwọn máa gbẹ́ ilẹ̀ láàrin òru kí wọ́n tó já sí tí làwọn alẹ́ rọjà ta tí wọ́n bá dẹ̀ ní pé wọ́n fẹ́ tún bẹ̀ ṣe títì náà pé wọ́n fẹ́ tún títì ṣe àwọn local government officers ló máa dìde torí pé wọ́n fi ń jẹ owó oníkan tó ń kó síta fún tó ń gbà lọ́wọ́ federal government àbí government tó bá gbà lọ́wọ́ ẹ̀ so that individual meanwhile èmi dàgbà mo bá pé bàbá mi máa gbé kí tó fi ń grade ọ̀nà a gbé wá sí àdúgbò fún àwọn arúgbó a gbé mi wá fún wọn a rọ mi fún wọn fáwọn tó lómi nílé a dé grade ọ̀nà covet tó join close mọ́ ń gbé àti kìíní ó máa ní kọ́ for reconstruct every year bọ́n máa takò náà ni tí ò gbowó lọ́wọ́ wọn. So ẹni tó sọ tó ní pé bákan bá ṣe wá mọ̀ á ti mọ̀ wá wọ́n tó bá ti mọ̀ wá rà lé ẹ̀ kò lè fàjà bá ṣe mọ́ wá ṣe àtúnṣe tí rí òní ṣẹlẹ̀ kó lókàlùkù jókòó sí tó bá wà ó jẹ́ regional government ni o ó jẹ́ kí torí pé ẹlẹ́ka rántí o ẹ jẹ́ ká rántí 5,997 tribes ó kù kì í ṣáà mẹ́ta táwa ń pariwo Yíbò Yorùbá kí ni ó wà lóṣù wà nílẹ̀ o tí wọ́n tí mọ̀ bọ́ bá ń jọ́ ṣàkábọ̀ máa jó ṣòkò kó má nípa máa fọ́ pàlàpàlà máa dàbí àwọn tó jábọ̀ lulẹ̀ tó fọ́ tí wọ́n tẹ̀ bọ́ ṣe máa tó papọ̀ táwọn bá di ọ̀dọ́ wa mú ta dílé wa mú torí wa pé táwọn nǹkan tá à ń ṣe káàkiri tó bá dọ́ ọ́fíìsì kan torí Yorùbá tó ń sọ Yorùbá sí òyìnbó ló máa sọ sí ẹ̀ náà ó fẹ́ sọ fún ẹ pé òun mú ìbójú ẹ lọ ẹni tó gbé ọkọ̀ lẹ̀ fún àwọn tó lọ ja ìjà Liberia Ecomoc forces client mi ni ó dídí sọ fún mi pé òun move sí shipping nígbà tí plane tó òun ṣe ní 1986 ó crash ní Egypt ó nígbà tó òun máa gba license ọmọ Yorùbá ẹgbẹ́ ọmọ Yorùbá ló bá ń bẹ̀ Yíbò dẹni tẹ́ tó ń sọ̀rọ̀ níbi tó ti ń ṣe ní àpàpá tó ti ń ṣe ọkọ̀ pápá lápapá oníkan ló ń ṣe dry docking tó fi ń ṣàbẹ̀ ọkọ̀ tí mo mọ̀ Yorùbá ló kún bẹ̀ out of 200 workers Yíbò tó 20 tó bá fẹ́ bá sọ̀rọ̀ bá tó sọ máa sọ ọ̀rọ̀ ní Yíbò kìíní wọ̀ bá wá Yorùbá alọ́búra wa jẹ́lára jẹ́sẹ̀ àsọ̀rọ̀ tí mo fojú mi pẹ̀lú ẹ̀. ẹ jẹ́ ká múra wa lẹ́yọkùn ká ṣe nǹkan dáadáa ìyẹn ni ká wá máa mọ̀ ẹ́ pé àwọn òwà kan ní ò bára mu lọ́rọ̀ ká máa educate àpé kí ló bá bọ̀ ń bẹ̀ kí ló fẹ́ bá bọ̀ ń bẹ̀ ìṣojú wa tó bá bẹ̀ sí máa talẹ̀ wọ́n kọ́kọ́ ta gbogbo Ajégúnlẹ̀ wọ́n ta ewu tuntun lẹ́gbẹ̀ẹ́ airport mo ti wà nínú ṣọ́ọ̀pù ẹ̀gbọ́n mi rí tí mo bá sọ̀rọ̀ tí kò dé tó lóun fẹ́ ra nǹkan
èmi tẹ́ ẹ sọ fún mi pé mi mọ̀ pé Yorùbá kọ́ ó sọ fún mi pé shut up I no dey talk that Ngbati language for here kẹ́gbọ́n mi tó fún mi pé are you mad ó wà nílẹ̀ Ngbati olóòlè sọ Ngbati bó lè Ngbati kí ló mean nígbà tí mo run operation sí Ìkòròdú náà the same thing happened an army officer came onto the site and my boys were there with the guns wọ́n dúró ni all the mopo boys that were with me they were standing wọ́n fi uniform dẹ́rù bẹ́ẹ̀ anybody mo dẹ́ ń bí lè pé kí ló fẹ́ kí tí ẹ bá sọ ní Yorùbá because mo lè má sọ ìbò tí ò ṣe kí nìyà it makes me a target the same thing lórí repeat káwọn boys mopo yẹn kọ́ tó yí kí ní sí ìra wọn and can I tell you something the Fulani officers who served with me tí wọ́n kọ́ mọ̀ sí Fulani tí wọ́n they stood by me in totality. They stood to support me. Just one launch bad attack. I want to do it on fire. I'm your baby. One boat in now. If you put them within their confines, they know what they're doing. I might be no. Ma? Money, I might be no. My no problem na. Onjelo bana. Ẹni lọ́jọ́ tí ogun ẹni Fúlàní ló dúró tì yín. Bẹ́ẹ̀ni. Isa ó sì ń sáàbù lọ́wọ́ ní kìnìún àwọn tó kù wọn ifá ọmọ Èkìtì tó wà ń bẹ̀ ó àbádọ̀ ó tún wá padà ó fẹ́ lọ báwọn tó máa ṣe àjò fún wa tó ló fẹ́ ṣáájò fún wọn ní ìlú yẹn nítorí ń gbà fún 100 lórí 500,000 he wanted to start milking them. Mọ́mì. Àwọn tí wọ́n lẹ̀ tó lọ bá ń bẹ̀ náà tí mo lọ ṣe oore fún níbẹ̀ ọ̀dàlẹ̀ pátápátá láyé àti lọ́run ni wọ́n. Mọ́mì. Bẹ́ẹ̀ni. Ẹ má bínú ẹ jẹ́ kí n sọ sọ́rọ̀ tí ṣe mọ̀ pé ẹ̀yin náà lẹ sọ nígbà bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ẹni àwọn ọmọ Yorùbá ẹni àkì ń dúró tira wa ẹni àmọ́ máa sọ̀rọ̀ ara wa láì dáa ni bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé táwùsá bá ń gbọ́ wa Haúsá wà lórí program tó ń pọ̀ burúkú ṣe mọ̀ pé òun náà máa wò pé the same thing náà lẹ́yìn náà sọ pé ẹ̀yin náà sọ̀rọ̀ wa ní pé àdáadáa. Ẹ má ṣì mí gbọ́ ṣe mọ̀ pé ní nǹkan tí mi ò mọ̀ sí tó ìbò bá máa sọ̀rọ̀ máa criticize rẹ̀ ibi tí mo ti like wọn nìyẹn. Wọ́n mi ẹ̀ jẹ́ kí n lára. Wọ́n á sọ̀rọ̀ pé báyìí. Ọkọ̀ àgbọ̀. Akọ́kọ́ sọ̀ yẹn náà ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ má bínú oúnjẹ ata gan ni mò ń jẹ ẹ̀bà ni mò ń jẹ lọ́wọ́ oúnjẹ ata bò oúnjẹ ń ṣe látà tó ẹ̀bà tẹ̀fọ́ tó lágbára bó ṣe látà tó mo padà dá sọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ni mò ń wò pé ó yẹ káwọn èèyàn ti dá sí ọ̀rọ̀ yẹn ní orí program bọ̀ mo rí pé àwọn èèyàn fún un. bẹ́ẹ̀ sọ sí sọ̀rọ̀ yẹn bó ṣe máa jẹ́ kémi dámú kí n dámú màdámù ayé lóhùn. ok ẹ dá wọn lóòótọ́ kí wàá sọ̀rọ̀ thank you sir mo ń jẹ lọ́wọ́ ẹ ṣeun. ok ẹ ká sọ máa mo kí gbogbo ilé o ẹ kálẹ́ mo kí gbogbo ilé ẹ kálẹ́ mo kí gbogbo ilé o ẹ pẹ̀lẹ́ àwọn fámìlì nǹkan. ṣe rí ọ̀rọ̀ tẹ̀sán ọtí bẹ́ẹ̀ sọ fún mi pé báwa Yorùbá ara wa ta bá dá dúró as a Yorùbá nation ṣe ń gbọ́rọ̀ mi orúkọ bẹ́ẹ̀ yẹn ò lè wá orúkọ bẹ́ẹ̀ yẹn a máa ní ìtiwa kẹ́rà a máa ní òfin tiwa dẹ̀ máa ní lọ́ọ̀wá tó jẹ́ kó fọ́lọ̀ kẹ́rà wọ ọmọ aládé à ń ṣerú fọmọ aládé o Yorùbá ò gbọdọ̀ ṣerú fọmọ Yorùbá ìyẹn lákòókò. ẹlẹ́ẹ̀kejì wọ́n tó ọ̀mútù ara ẹ̀ yẹn jẹ́ kí n blọ́ọ̀kù ẹ̀ kó lórí program wa bí ó mọ̀ọ́mọ̀ ọ̀mútù ara ẹ̀ ni. ẹ má block mi láti Canada ni mo ti ń sọ̀rọ̀ so ibi iṣẹ́ ni mo wà so bell wa ló ring mi ìfẹ́ jẹ́ kó disturb yín. mo dẹ̀ ti fẹ́ block ẹ má bínú. kò ní kẹ́ block mi ẹ wá. ẹ tó ń sọ̀rọ̀ gangan lẹ fẹ́ block. ẹ mo ní kẹ́ èmi ni mo mú tún yín bọ̀ mo ní kẹ́ ẹ̀ mú tàbí wọ́n wá dún àwọn Fúlàní máa sábà ń ṣe bẹ́ẹ̀. no mo fẹ́ dá sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ni but mo ṣì wà pẹ̀lú yín ṣá ẹ jẹ́ kán máa sọ̀rọ̀ wọn lọ. ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ tẹ́ sọ pé àwọn ọmọ Fúlàní lọ dúró tíyìn pé lọ́dẹ̀ bọ́ tó stand pẹ̀lú dáadáa. ẹ kú sọ̀rọ̀ yín náà sà ṣe gbọ́ bàbá. all right. ẹ nípa àwọn ọmọ Fúlàní lọ dúró tíyìn tó fight pẹ̀lú etí eyín nǹkan tẹ̀mí máa sọ bẹ́ẹ̀ ni pé tẹ rí àwọn ọmọ Fúlàní tó dúró tíyìn
ó ní mission ó ní nǹkan tó dà kan fẹ́ gẹ̀ fún ara yín ṣe get me sí yẹn lọ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta. ọ̀gá máa refute yẹn because èmi kọ́ ni mo ń sanwó oṣù wọn gọ́ọ̀mẹ̀ntì ló ń sanwó oṣù wọn kò lè sí nǹkan tí mo fẹ́ fún wọn. Okay, thank you very much. iṣẹ́ tí mo lọ ṣe pro bono ni mo fi ọ́fíìsì nílẹ̀ ní Canada láti wá ṣiṣẹ́ ọdún 7 mo lò nínú igbó àwọn tó mo ràn lọ́wọ́ tí mo lọ ṣe pé tẹ́lẹ̀ ṣiṣẹ́ nílẹ̀ fún àwọn ló dà mí. ẹ sọ pé ẹni pé gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣe kí ló ń ṣe payment fún wọn tàbí bẹ́ẹ̀ kọ́. Gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣe payment for the police officers mo kó òun pé security there was nothing I was going to give to them. ẹ jẹ́ n sọ̀rọ̀ ẹni gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣe payment fún wọn wọ́n ń ṣiṣẹ́ tiwọn àti iṣẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì fún wọn pé kán lọ ṣe pẹ̀lú ṣe tẹ́gẹ́ tó lọ ṣe ń bẹ̀ ṣe ti yẹ yín sìn. ní nǹkan tí wọ́n fẹ́ mú jáde ń bẹ̀ ni pé àwọn ọmọ aládé tí Yorùbá nation bá dúró à ní ṣerú fúnra wa owó wà lọ́wọ́ wa ìgbádùn wa Ọlọ́run fún wa ní gbogbo nǹkan bó ní kò tẹ́ wá sọ̀rọ̀ sí pé àwọn ọmọ Yorùbá a máa ń ṣe chọ́chọ́chọ́chọ́chọ́chọ́ ṣó ti yé yín ọ̀rọ̀ ṣẹ́rí tí a bá dúró tí Yorùbá bá dúró ọ máa ní nǹkan tó pè ní insecurity ẹ ní lọ bá èèyàn kan wá máa ṣiṣẹ́ fún mi ẹ máa lọ sọ́ndà security yẹn tó pé máa lọ gba ọmọọṣẹ́ wọn àwọn company yẹn lọ máa fún ní àwọn ọmọọṣẹ́ tó máa dúró tì yín bẹ́ẹ̀ tẹ máa ṣe nǹkan kò sẹ́sì tó kọ́yìn tẹ́ bá ní problem pẹ̀lú ẹ kò máa complain fún company yẹn pé mi fẹ́ àwọn people yìí wọ́n á lè ó dà pé kí n fẹ́ credit àwọn èèyàn pẹ̀lú intelligence pé àwọn náà ní I'm 40 something years in practice mo dẹ̀ ti try mo ti ṣe ẹ bí wọ́n jẹ́ kí n sọ̀rọ̀ kí tó sọ̀rọ̀ kí tó ní pé máa gbóyè lápẹ́ no let me finish say àwọn company kan. ìgbà tẹ́ ń sọ̀rọ̀ ń sìn èmi ò tí àti. No, you are criticizing what I said and I want to explain to you that I'm talking from experience not a wrong subject. Sister mi ò criticize nǹkan tẹ́ ń sọ nǹkan tẹ́ ń sọ ni mo fi ń fún ní reply padà wọ́n tó lè máa ṣẹlẹ̀ ní Yorùbá nation tá a bá dálẹ̀ nìyẹn àdéhìí máa dá dúró kò sẹ́dà tó lè sọ fún wa a máa dá dúró wọ́n tá a bá dá dúró ṣẹ́gẹ̀t nísìn àwọn Yorùbá kan wà wọ́n ti pẹ́ nílẹ̀ sọ́ọ̀rì ọmọ kan fún mi lè jáde ní àwọn Yorùbá kan wà wọ́n ti mix mọ́ra wa wọ́n pèrè àwọn Fúlàní kan ti mix mọ́ra wọ́n pèrè àwọn ní Yorùbá tó dẹ̀ yẹ pé ọmọ Fúlàní ni wọ́n tí ó dà àwọn èèyàn bẹ́ẹ̀ ká tún gbé wọn sínú system wa jẹ́ pé tá à ń complain fún Nàìjíríà ṣe pé wọ́n fún àwọn Fúlàní lọ́pọ̀ báwo ni Fúlàní ṣe wọnú Nàìjíríà wọ́n gba tú Haúsá wọnú Nàìjíríà wọ́n pèrè àwọn Haúsá Fúlàní àdéhùn sí àwọn Haúsá ti ṣe pé kòkòrò amúyẹn wá lọ́rọ̀ ni o kò fẹ́ kòkòrò amúyẹn wá lọ́rọ̀ ni o kò jẹ́ kó yé yín náà mo tún kúrò lórí ibẹ̀ yẹn tí àwa Yorùbá bá dá dúró Yorùbá máa dá insecurity fún ẹ tó bá kó fẹ́ nídìí ọmọ ọ̀dọ̀ onídìí tó bá bẹ̀ ṣiṣẹ́ onídìí tó bá bẹ̀ ṣe kankan onídìí bẹ̀ ṣe lè fún ẹ o máa lọ sí other company ẹ ló máa lọ wọ́n máa fún ẹ láwọn èèyàn tó bá ti lè san payment fún company yẹn wọ́n á fún ẹ láwọn ọmọọṣẹ́ ṣé ọmọ tí mo sọ yẹ yín sìn ẹ gbà wọ́n bẹ́ẹ̀ yẹn náà nígbà pé ẹ̀sán àwọn ọ̀rọ̀ kan tẹ́kùn tó lè ti lè píkẹ́ ibi tí mo nílẹ̀ sí nìbàdàn àwọn Àgbẹ̀kọ̀yà ló wà ń bẹ nǹkan tí wọ́n dánwò níbi ọ̀yà àtọ̀ sí nǹkan tó máa ṣe pé Yorùbá this is the concept of Yorùbá. ok ṣe rí ibi tí ẹ sọ pé nílẹ̀ sí ní ẹ̀